ẹ̀yin tèmi mẹ́wàá ń ṣẹlẹ̀ o mo tún ti mú mi wá fún yín ẹ jọ̀ọ́ ẹ bá mi wo fídíò yìí kẹ́ máa bá mi like kẹ́ máa bá mi share kẹ́ dẹ̀ máa comment ẹ̀yin tí ẹ tí subscribe ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi tẹ subscribe button yín kẹ́ dẹ̀ tẹ notification button ọwọ́ tẹ fi ń subscribe tẹ fi ń comment tẹ fi ń share tẹ fi ń like ẹ ní fi gbọ́mọ sí ẹ ní fi gba lẹ́tà àbànújẹ́ lágbára Ọlọ́run nǹkan rí lẹ́ máa fi ọwọ́ yín ṣe ẹ ṣé púpọ̀. To at least build her own resistance and her fight. Lè wá kẹ́ máa fojú ẹ̀ gbolẹ̀ kẹ́ expect pé she will just be smiling over all this nonsense tí gbogbo yín ṣe. Let's be real. Even Anamayawa tó sọ̀rọ̀ gan ṣé kò bu Esabod rí ni? At some point she was with Esabod, but when people are not beneficial to you anymore ẹ bẹ̀rẹ̀ sí ń bá wọn jà. Ṣé ìyá àbájọ kò bá pẹ̀lú ẹ̀ ni? Ṣé kò bu ni? Tẹ́ bá jókòó tẹ́ bá ro obìnrin yìí náà she has blood running through her veins. Let's be real. My own is I do not totally agree that Esabod ló fa gbogbo wàhálà. I don't think so. If you bring wahala, she will give you wahala because she's human. Yes, she might overdo it. Nígbà tí wò wá sọ ń sìn yìí pé she is woman tó bá fún wàhálà. Okay, tó bá wá sọ̀rọ̀ kábìkẹ́ má dáhùn. Tẹ́ bá ti fi wèrè lọ́yàn tí yóò gbà lọ́wọ́ yín, ó ti dẹni ibi irú ẹ̀ níwọ̀ yìí. Tẹ́ bá dẹ̀ wo irú ẹ̀ bó ṣe wà yìí, irú wọn ló máa ní fake profile mi tó máa comment tó máa fi pábìkẹ́lé. Àwọn olórí burúkú, àwọn má ṣàǹfààní ẹ̀dá. Àwọn má ṣàǹfààní ẹ̀dá. I just thought she should have just said a few things and stopped. But you see, so for you how to react to betrayal. Ẹni tó lóun ò sí nínú fracas, òun ló ṣì ń sọ̀rọ̀ látàárọ̀ yìí o. Old movie bí 9 minutes ló fi sọ̀rọ̀ ẹni tí ò sí nínú fracas. Ẹni tí ò mọ nǹkan tó ń ṣe nínú fracas. Ṣé ó mọ̀ lóòótọ́ ni? This woman has been betrayed over and over. Kí lẹ expect kó ṣe? They turn the tables round and see if you will not even react worse. Honestly, I feel for the woman. I really feel for her. Jẹ́jẹ́ ló jókòó ẹ̀ sórí Facebook tí gbogbo yín. You feel for who? You won't tell us say Esabod no dey bully. You won't tell us now that Esabod no dey bully. Torí irú nǹkan báyìí ó yẹ ká rọra máa wò ni, but tẹ́yin olórí burúkú báyìí tẹ́ ẹ bá ti gbé ọ̀rọ̀ tí ò yẹ kẹ́ gbé wá, ẹ̀yin lẹ máa ń kó ọ̀rọ̀ tí ò yẹ kéèyàn gbé wá sí online, lẹ máa ń jẹ́ kéèyàn wá gbé wá síta. Tẹ́ ẹ̀ rí wípé ibi báyìí dùn tẹ́ ẹ̀ ń wá, she will come ẹ ṣe baptism fún yẹn wá padà ẹ tán ẹ máa bú ẹ máa ṣe oríṣiríṣi pẹ̀lú ẹ̀. It's not nice. She might do her show. Tó bá ti ń sọ̀rọ̀ kìnní kan bàǹbà kìnní kan, I don't watch that, but at the end of the day, in her show, tó bá jókòó tó bá farabalẹ̀, you will learn one or two things. You will be blessed with it. You will laugh. Tó bá ní depression, you will laugh. She's very comical. And apart from that, you see, you will learn one or two spirituals. There will be one thing or the other to learn. Ìwọ wèrè yìí tó bá mọ̀ tán padà kó lọ bèrè tán. Báwo ni Àbíkẹ́ ṣe gbé fracas wá bẹ́ Esabod? Báwo l'Àbíkẹ́ ṣe gbé fracas wá bẹ́ Esabod? Wèrè. Tó bá fẹ́ pọ́n èèyàn yín lé, ẹ pọ́n lé. Ṣé bóun la ti ń wo ìjà òun Esabod àtòkété láti ẹni bí jọ́mí mélòó? Ìta bá rí pé Esabod jẹ̀bi, a sọ pé Esabod ó jẹ̀bi ń bí. Ìta bá rí pòkété ó ṣe kíní, a sọ ń bí. Àwọn ewé tọ́dẹ̀ máa confirm èyí pé no, àwa bias. Ṣùgbọ́n for you, láti wá máa ṣe kíní, láti máa tẹ ojú Àbíkẹ́ mọ́lẹ̀ lórí nǹkan tí ìran ẹ tí ó mọ̀. Ìwọ lórí burúkú játijàti ọmọ mi gọ̀, ọ ní kí ló máa pa? Àgọ̀ náà ló máa pa. Lóṣì. Ní pé tó bá bá obìnrin yìí ṣe pẹ̀lú inú dáadáa. Ẹ rí wípé ìgbà tó máa address àwọn tó ń benefit ní àwọn tó depress. Why tẹ́ fi ní wá mọ̀ pé lè gan depress? Inú àwọn depress yẹn ohun leléyìí wà.
àwọn tó bá depressed ara wọn máa yá, ara wọn abẹ́rẹ́ ni. Ẹ̀yin imagine. From it. But kí ni olóhùn like àwọn ológun around òun tó bá wà tó pretend pé o kì í ṣoògùn eventually àṣírí ẹ̀ máa tú. She doesn't like bad energy around her. Tẹ́bá dẹ̀ mọ̀ wípé kò dá dẹ̀ fílẹ̀ jẹ́ kó máa ṣe títí ẹ̀. There's so many people even in that way tó wà pẹ̀lú ẹ̀ látijọ́. She will rubbish them, she will still stay out of love. Ẹni tó bá love èèyàn genuinely kò ní máa betray èèyàn. Lórí ọ̀rọ̀ Ìyábọ̀ kìíní kan ẹ sọ pé ó ń put it under the bus. No, this woman tells you subtly, this is the way o, má ṣe báyìí, má ṣe báyìí. Ṣé Ìyábọ̀ nìkan ni lójú ẹjọ́? This woman is fighting that so that kí ló orúkọ ẹ̀jẹ̀ Lizzy has stop láti máa sọ̀rọ̀ ẹ̀. Kí ló dé? Dẹ̀ fílẹ̀. If she's not good, dẹ̀ fílẹ̀ dẹ̀ máa jẹ́ kó máa bá tiẹ̀ lọ. That's my own. But nobody should blame Esabod totally for all this fracas thing. Leaving out Abike. Abike is deadly. Abike too low cost. Ṣé ti rí pé lórí burúkú ni? Torí ìgbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ẹnìkan kọ́mẹ́ǹtì mi báyìí. Mi ìwà ọmọ ibi tẹ́ni yẹn gan belong sí torí kò yé mi. So, Abike òun ló ń nail. Òkété ló ń gé ẹ̀yìn àti òkété òun àti Esabod lọ́jọ́ ń géra wọn jẹ. Abike ló wá nail. Ikú gbígbóná ló máa pa ẹ́. Bó ṣe mọ nǹkan tó fẹ́ sọ, ikú gbígbóná ló máa dán ẹ wò. Bó ṣe mọ tó fẹ́ sọ, ẹni tó bẹ́ẹ̀ gbé voice ẹ jáde kò jẹ̀bi náà, ohun tó sọ síbẹ̀ kò ṣàṣẹ kóhun ló sọ̀rọ̀ sí ẹ lẹ́nu. Ìwọ ni orí burúkú tẹ̀lé wá láti ilé tó wò wípé ohun ẹ̀ kò jájà. O dẹ̀ lè sọ̀kò sórí òrùlé olórùlé kó má gbọ́ ohun onílé. So Abike òun ló wà more dangerous. Esabod wà more dangerous. Esabod tó ń sọ wípé òun máa track èèyàn tó máa ní òun máa ní kó lọ lu èèyàn tó máa ní kó lọ gbé èèyàn. Esabod wà more dangerous. Olórí burúkú ara yín fẹ́ fi nǹkan kan pọ́nra yín lé wá máa wá ṣọṣọṣọṣọṣọṣọ kiri. Ẹ̀yin imagine ibi tó ti ń sọ̀rọ̀ yẹn sìn ká iná ọ̀rọ̀ kó kàn lọ gbé kó páyín á wò pọ̀ ọ̀rọ̀ ta ló sọ ìbàjẹ́ èèyàn wo ló ṣe. Àbíkẹ́ tó o mọ̀ history bí nǹkan ṣe ṣẹlẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí George ṣùgbọ́n ó ti gbàgbé wípé Esabod yìí ó ní iye ọdún tó fi pọ́n òkété, ó ní iye ọdún tó fi ṣe kíni tí Esabod fi pọ́n òkété. Of this thing, Dorcas learned Abike, and gbogbo yín ò kọ̀ mọ̀ wípé deep down Esabod like Dorcas, but Dorcas no like Esabod. Tani Dorcas like genuinely? Somebody should tell me. That's my own submission. Hello, in follow-up to what I said earlier, you see, at the end of the day, everybody to share at one point in time. The irony of it is, you see, Dorcas ten so eteni pepese o wa sita obe Esabod obe. Ebenyo was not. Yeah, àwọn èèyàn gan ti ń pè wọlé gan already. Sorry. There, because in the twinkle of an eye, in one split second. She came up and said she Kobe. They should not cajole her to abuse her. Dorcas o mo nkan tó ń ṣe. Ṣoré ẹni tó ń jẹ́ kíní kan Mọ́mì Adams nǹkan yẹn ló ń tì ó lè máa tì ṣe léṣe ni. Ọlọ́mọ jẹ́ kó tì sínú pit. Okay. That apology was not sincere, because if it was sincere. Ó dà pé ibi tí a need nìyẹn, ibi tí èmi rò pé mo need o mo ti play yẹn. Àwọn ibi tó kù tó ń sọ̀rọ̀, àwọn tó ń gbáwí àti Anamayowa or anybody. Ibi Abike Esabod ibẹ̀ yẹn lèmi ní kémi clear dáadáa. So ẹ̀yin tẹ́ jẹ́ kíní tẹ́ ní nọ́mbà wa. So ti ẹ̀yin tó bá dẹ̀ pé ká pin ní nọ́mbà wa, tẹ́ bá fẹ́ pè wọlé tàbí àwọn tó bá fẹ́ join ní panelist. So ó dà pé àti ní call kan. Ẹ̀yin imagine ó kàn gbé phone, ó kàn mú ẹnu òkè, ó gbé lu ti sàlẹ̀. Ó mú ẹnu òkè, ó gbé lu ti sàlẹ̀.
ṣé ìgbà tí Esabod tó ní òun rí Àbíkẹ́ inú káskẹ́ẹ̀tì eléyìí ibo ló wà ìgbà tí Esabod sọ pé wọ́n rèpù ọ̀tá ọmọ Àbíkẹ́ ibo ló lórí burúkú ẹ̀ wà ìgbà tó sọ wípé tó parí tí Esabod tó parọ́ wípé ọ̀tá Àbíkẹ́ ọ̀tá ẹ̀yà wèrè ibo ló wà ṣùgbọ́n wọ́n á jáde wọ́n á kàn wá fẹ́ wọ́n á mú ẹnu òkè wọ́n á kàn wá máa fi lu ti sàlẹ̀ nítorí pé kíni wọ́n fẹ́ support èèyàn ok ó dà pé àti Sister Shana ń bọ̀ àwọn èèyàn gan tẹ̀ ti send inquiries hello mommy hello lẹ́gbàá ma ẹjọ́ ta ló ń sọ̀rọ̀ ó dà pé inú àwọn tó máa ń lọ ṣe voice tó máa ń pera wọn ní studenti but mo ṣáà rí pé ọ̀dọ̀ Esabod lèmi ti rí ní YouTube so òun lèmi ṣe ní pé Esabod náà dẹ̀ mú pẹ̀lú rú èyí tó wà yìí ó dẹ̀ láti gbé yẹn sí YouTube nígbà tó bá dáràn tán a máa wá wẹ́ni tó máa bá tán kí ló fi yàtọ̀ sí Ìyábọ̀ ẹ máa kó àwọn olórí burúkú mọ́ra nítorí pé fẹ́ gang fight ẹjọ́ torí Ọlọ́run kí ló kun Àbíkẹ́ nínú ọ̀rọ̀ Òkété àti Esabod ń jà ẹjọ́ ṣá Àbíkẹ́ bá wọn dá sí ni àbábíkẹ́ lọ kọ́mẹ́ǹtì sọ́dọ̀ wọn ṣe rí gbogbo àwọn eléyìí wọ́n máa ń fẹ́ ojú rere tọ́dẹ̀ máa ń wá yẹn ló máa ń pa wọ́n ojú rere àwọn aláìmọ̀rọ̀ sọ ṣókù papọ̀ mọ́ ìyàwó ni. ṣó wàá wá dárúkọ Àbíkẹ́ àwọn ní sọ̀rọ̀ bíi ni tó bá fẹ́ pọ́n Esabod lé wá pọ́n lé nọ́mà èwo ni kó wá máa mú òun nílé Àbíkẹ́ òun fa Esabod yọ. Esabod náà dẹ̀ mú ó dẹ̀ lọ gbé sí YouTube Esabod ò lè sọ fún pé kó má pé no ṣé Esabod gangan mọ̀ pé kò yẹ kóun gbé irú yẹn sí YouTube ẹ̀yin lẹ ń pọ́nlé ẹ̀yin lẹ ń pọ́n Esabod lé ẹ̀yin lẹ ń pọ́nlé mi ò rápọ́nlé kankan tó wà lára ẹ̀ mi ì rápọ́nlé ìṣẹ́jú kan tó wà lára ẹ̀ nítorí pé ẹ wà lẹ́yìn ẹ̀ tẹ́ sọ́pọ́ọ̀tì ẹ̀ ó lẹ̀ ṣe ti jẹ́ kó Òkété ti wíìnì ẹ̀ bí Lizzy ṣe nà ọ́ pa l'Òkété ò bá ṣe nà ọ́ pa ṣùgbọ́n torí pé ẹ̀ ń sọ́pọ́ọ̀tì ẹ̀ ní sáìdì yìí ẹ̀ ń sọ́pọ́ọ̀tì ẹ̀ òun ni ẹ wo orú nǹkan tó lọ gbé sí YouTube tó dẹ̀ mọ̀ pé ẹnu yẹn ọmọbìnrin yẹn ó bẹnu àtẹ́lu Àbíkẹ́ bẹ̀ tí Àbíkẹ́ ò dẹ̀ dá sí ẹ kò ṣe kankan ókè kí gbogbo oníkálukú náà jáde bẹ́ẹ̀ ṣe jáde ń sìn kí straight of the act náà jáde kí ẹ pagbo náà kó everybody kan jáde sọ̀rọ̀ yìí ṣé wàhálà ò tún ní ṣẹlẹ̀ kí ló dé tí àwọn èèyàn wa táwọn ọmọ kan bá tiẹ̀ ń ṣorí burúkú ẹ̀yin tí ẹ jẹ́ kínní ẹ máa kọ́ṣọ̀n ẹ̀ ìwé Esabod kò yẹ kó lọ gbérù nǹkan bẹ́ẹ̀ sí YouTube ó yẹ kó kọ́ṣọ̀n gẹ́ẹ̀ yẹn ni bẹ̀ torí pé nǹkan tí gẹ́ẹ̀ yẹn sọ ó dùn mọ́ òun ló ṣe gbé sí YouTube ó ti believe pé òun ti rí speaker ń gbọ́ jẹ́ pé gbogbo àwọn second in command gbogbo wọn tó yẹ kí wọ́n speak fún kọ̀ọ̀kan jáde nítorí pé gbogbo wọn ti jẹ dòdò wọn lè so dòdò ẹ̀rí pé lórí burúkú lọmọbìnrin yìí confirm ẹni òfò burúkú ni lájẹ́ tó ti ń ṣe voice note wọ́n ń bẹ̀ lè rí kí n gbé kọ̀kan wá or kí n ti àdírẹ́sì sáìdì ibẹ̀ because kò ń ṣe pé ibi tó kàn yàn ni so èyí tó bá ti kàn yàn lèèyàn máa ń dá sí òun ló jẹ́ kélé yìí kó wá ibùgbọ́ kò dẹ̀ ṣe pé bí mi ò ti rí mò ń retí wípé Esabod kó ṣe proper ní gbogbo àti wọ́n á ti wú pé ọ̀dọ̀ Esabod gan mo tún wá rí ní YouTube ṣé Esabod ò rí kíní yìí ni ṣé kò gbọ́délẹ̀ ni. ó láyé kí ni ò rí ó lábìkẹ́ ló wá gbé fracas wá kí lábìkẹ́ fi wá gbé fracas wá bẹ́ Esabod kí ló fi wá gbé bá
Ṣàbíkẹ́ ń bá àyàn jà ó lọ sọ fún Esabod pé kó wá support òun láti bá àyàn jà ní. Jẹ́jẹ́ Kọ́lá Bùyèkẹ́ àti ọ̀rẹ́ ẹ̀ ń jà. Esabod lọ dá sí. Thank you. Èmi àtọ̀rẹ́ mi ń jà sí kí ló kan tiẹ̀. Àbí Esabod gangan ló gbé fracas wá bá Bùyèkẹ́. Nítorí pé ọ̀rẹ́ Àbíkẹ́ táwọn àtàbíkẹ́ ń jà kò lọ fẹjọ́ sùn wọn kò dẹ̀ sọ pé kán wá fáìtì fóun. Di ọ̀la kò jáde síta. So nígbàtí Esabod wá bẹ̀rẹ̀ sí ní ṣépè lé àwọn ọmọ Àbíkẹ́ lórí tó ń ṣoríṣiríṣi kábíkẹ́ wá dákẹ́. Gbogbo ọ̀rọ̀ tóníkálukú ń sọ lénìí Àbíkẹ́ ló jẹ́ kóníkálukú lè máa sọ nítorí pé kò sí láyé ìgbà yẹn kò sẹ́ni kankan tó lè fèsì Esabod. Thank you. Ẹni tó bá ti mú mẹ́nu báyìí owó náà máa lọ fi bẹ́ẹ̀ nígbà náà ló ń ṣe ìyàwó ilé alágbèrè owó náà máa lọ fi bẹ́ẹ̀. Àbíkẹ́ yìí ló fáwọn èèyàn ní voice. So báwo làbíkẹ́ ṣe wá gbé fracas bá nǹkan tó dẹ̀ sì ń dùn Esabod dọ̀la nìyẹn pé Àbíkẹ́ ló fáwọn èèyàn ní voice tí ò jẹ́ kí wọ́n pọ́n lé mọ́ tó jẹ́ kí gbogbo tẹrú tọmọ kọ́ máa bú un nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti kó everybody láyà jẹ́. So bóyá eléyìí ò mọ̀ tán. Òun la ṣe sọ. Ṣé àmọ̀ pàmò ẹlòmíì wà fún wọn. Ó kàn já wá bí òní ẹ kiri lọ́rùn. Òun sóyìnbó bẹ́ẹ̀ tó dájọ́. Òun sóyìnbó bẹ́ẹ̀ tó dájọ́ kú fún. Àròbá rẹ̀ bàbá àtàn ni. Olórí burúkú wọn máa dé lọ́sàn gangan wọn máa dagboru kiri wọn máa dé lọ́sàn gangan wọn máa dagboru kiri. Èèyàn yín bá yàn jà ẹni tó ń bájà ó fi ilẹ̀ òun sọ̀rọ̀ sí Àbíkẹ́ òun sọ̀rọ̀ sí Àbíkẹ́ Ṣàbíkẹ́ sì bá yín nínú gbogbo mọ́tò tó ń ṣẹlẹ̀ Ṣàbíkẹ́ bá wọn dá sínú kọ̀ọ̀kan nú ẹ̀ láti ìgbà tó ti ń fà. ẹni tó ń bájà ẹ fi sílẹ̀ ó lọ ta má Àbíkẹ́ Esabod ló lè kọ́ṣán wọn kò lè kọ́ṣán wọn tí ó bá ṣe support tó rí ní sáìdì yìí òkè tí ó bá ti ṣe 1 million ṣègè fún. Bí gbogbo oníkàlùkù ṣe ń support èmi òkú support ẹ̀ onímọ̀ ìṣe bá wọn dá sí. Wọn lórí burúkú ọmọ tó bá mu tán ṣépèlé wọn lórí tán rí òwò ọjà wọn ò ní mọ bí táwọn ti wá wọn ò ní mọ nǹkan táwọn ti ṣe nítorí pé ẹ ṣàfẹ́ ṣe ojú ayé notice me. Ẹjọ́ kí ló kí wá ní ìyàtọ̀ nínú Esabod àti Ṣẹ̀pẹ̀tẹ́rì kí ni ìyàtọ̀ nínú àwọn méjèèjì kankan náà jọ ni wọ́n máa ń wẹ́ni tó máa bá wọn jàjà wọn ni. Ó wá rírù yẹn ó wá gbé lọ sí YouTube nǹkan tó yẹ kó jẹ́ pé nínú ibi tẹ́ ẹ ti sọ yẹn náà ló yẹ kó ti sọ fún lady yẹn pé ẹ lọ yọ Àbíkẹ́ kúrò bẹ́ẹ̀. Ẹ máa bẹ́tò yín lọ jàre. Thank you, mommy. Thank you. Esabod àwọn nǹkan kan tó yẹ kẹ́ ẹ máa parẹ́ tó bá gbérù nǹkan bẹ́ẹ̀ wá irú ìwọ tó ṣe fọ́ìsì mi appreciate ẹ̀ but òdodo owó lẹ́yìn rí tó wá sọ́nú ẹ̀. Òdodo tẹ́yìn náà dẹ̀ mọ̀ wípé nǹkan yìí kò ń ṣe nǹkan tó sọ ń bẹ̀rẹ̀ kò ń ṣe tó right. Kò ń ṣe tó right. Hello ma. Hello ma. Ẹ kú ètò. Yes mommy. Jẹ́mọ̀ èmi ò kì í sábà pè mọ̀ bẹ̀tọ̀ ọ̀rọ̀ tóbìnrin yẹn sọ ni mo fẹ́ dá sí. Okay.
nítorí ó láti jẹ́ pé kò mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn lọ́hùn. Àbíkẹ́ pẹ̀lú Jíbìkẹ́ ni wọ́n ń jà. Orí WhatsApp dẹ̀ ni Àbíkẹ́ ti sọ ló ti fi voice note sílẹ̀ nígbà yẹn orí WhatsApp. Esabod ló lọ dá sí pé ta ló ń sọ̀rọ̀ tó ń bú ọ̀rẹ́ ẹ̀ kọ̀ọ̀kan bó ṣe gbẹ́nu sí nìyẹn. Kì í ṣe Àbíkẹ́ ló lọ kọ́kọ́ bá Esabod. Esabod ni èmi tiẹ̀ kọ́kọ́ wò tẹ́lẹ̀ bẹ̀tí torí wípé kò kì í sọ̀rọ̀ bí àgbàlagbà kó bá wọn dá sí lèmi ò ṣe ń tẹ̀lé. Kò dẹ̀ sí bí ẹ ṣe lè ṣe Esabod wẹ́ Esabod nìyẹn. Èyí tó ń gbé yín mọ́ra torí kó fẹ́ ṣe bá dé mi tó bá ṣe bá dé tán ó tún máa bẹ̀rẹ̀ wá ẹ̀. Èmi ò bá yín sọ̀pọ̀tì ẹ̀ pé ẹ tẹ̀ gbèjẹ ara ẹ̀ bá sílẹ̀ pẹ̀lú kété nítorí kò kí lẹ ti pè AJ ò ní bá yín dá sí i toró ti mọ̀ wẹ́ several times ló ti bá parí ìjà tó lè jẹ́ pé òun ló máa dàrú. AJ tún mú lọ sí Nàìjíríà ìgbà tó dé bó ṣe dé Dublin báyìí ló bẹ̀rẹ̀ sí gbé AJ. So AJ ò lè bá parí ìjà láíláí. Tẹ́mi wo lórí Facebook yìí o a ti fẹ́ tẹ́ mẹ́ta tó ti parí ìjà pẹ̀lú AJ tó jẹ́ pé òun dẹ̀ ló máa dàrú. Ìjà tó bẹ́yìn parí òun náà ló máa dàrú ṣé bóun ló ti bẹ̀rẹ̀ yìí. Òun ló máa dàrú ẹ fún pẹ̀lú kété rẹ̀ ẹ má dá sí wọn. Ìtọ́jú ìfẹ́ sọ ni ẹ má dá sí wọn ẹ fi wọn ẹ má bàjà. Ẹ lè má bù mọ́ tí ò bá bù yín kẹ má bù mọ́. Pẹ̀pẹ́ kẹ wá máa dá sí ọ̀rọ̀ kété ní sàmàrà tó ẹ pè mí níyì ni bí ìtẹ̀ẹ̀dì tó kété. Màá máa fi wọ́n lẹ̀ àbí tó kété bá ta sí àbí tí anybody bá ta sí kẹdà lóhùn lẹ́tẹ̀ ìfowó pẹ̀lú ẹ̀ lẹ́nu kọ́ yìí máa gbàgbà nítorí ìyá yìí ò ṣe pọ́nlé to be honest nítorí nǹkan tó ṣe fèjè ṣé bí gbogbo ọlá rí ẹ̀ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta báyìí ní tẹ́mi mọ̀ o pé ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè má tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí I'm quite sure it's 3 times. Òun náà ló fẹnu ẹ̀ wá rọ́ọ̀fù tó tún lọ bú ọmọ yẹn. Ọmọ yẹn ò dẹ̀ lè bá ṣe mọ́. Ọmọ yẹn ò lè bá ṣe mọ́. Obìnrin tó okay look at it now. Irú obìnrin yẹn ó gbèrú voice note mo ń gbọ́ voice note yẹn mo ti ń sùn inú dẹ̀ run mí. Ìwọ ìyá yìí dẹ̀ rèé. Ó yẹ kó delete ẹ̀ ní kéèyàn kankan má rí tó ẹ pé o fẹ́ ṣe dáadáa ó wá gbé lọ sórí YouTube. Kí ni nǹkan tó fẹ́ gé nínú yẹn sí so that means kó support nǹkan tó ẹni yẹn sọ nìyẹn náà. So tí ẹ̀jẹ̀ bá jáde lọ́la sí tó bá bẹ̀rẹ̀ sí bú ẹni yẹn tó tún bú ẹni tó àtẹni tó ṣe voice note àtẹni tó gbé sórí YouTube tí ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ sí bú wọn àbí straight from the heart ṣé bá sọ pé ó ṣàṣejù ni àgbàlagbà ò lè máa ṣe lágbàlagbà náà ìgbà tí mi ò ṣe láìkì ìyá yẹn nìyẹn. She's going to be 65. Tó bá lọ́mọdé bí tọ́jà tó o bá lè bá wọn dá sí kó dákẹ́ ẹnu ẹ. Ó tún máa rú sí jáde. Kò sí kankan tó lè ti fi ó ní ẹ̀ jáde. Èyí tẹ́kọ̀ sọ yìí ẹ lọ kọ́ sílẹ̀. Mi ò jù bẹ́ẹ̀ lọ o. Thank you, mommy. Ẹ ṣé mommy. Àgbáyé àtúbọ̀ dálẹ́ mà. Yà, àwọn ìyá wa ń bá wa dá sí i. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ ẹ̀yin bàbá wa yẹn ẹ̀gbọ́n wa náà máa ń ní pé a gbọ́dọ̀ gbọ́n àgbàlagbà lẹ́nu but nǹkan tí àwọn ọmọ mi wọ̀ mọ̀ ni wípé analysis làwa ń ṣe lórí ibi nǹkan táwọn ṣe nǹkan tí Àbíkẹ́ fi yàtọ̀ sí wọn ohun nìyẹn
ó ti yé. So ó ṣeé ṣe kọ́mọ náà rí wípé ìwà tóun ti wù kò ń ṣe wọn tó ṣe kíni tó bá ìgbà mu. So ẹ̀yin tẹ́ bá sì fẹ́ pè wọlé tàbí àwọn tó bá fẹ́ bá wa dá sí ní orí kọ́ ẹ lè bá wa pè wọlé, torí wípé kíni èmi ti rò kémi ti fún lésì tèmi tí arábìnrin yẹn o mo ti fún lésì tó yẹ kémi fún. Tọmọdé ò bá mẹwẹ tí ó mọ̀wé àá jẹ́wẹ́ sọ́tún àjówé sósìn. Wọn kọ́ wọn tó bá ń ṣe fọ́ìsì fún tó bá tọ́wọn náà bá padà ń gbọ́ next time pé ṣé kìíní ìṣó necessary, ṣé kìíní ìṣó make sense, ṣé kìíní tó sọ yìí ṣé kí n ṣe ìwádìí sí. Ṣàbíkẹ́ ló gbé fracas lọ bẹ́ Ensabod, ìyẹn náà fi ń wò wípé platform èèyàn nǹkan tó ń sọ ń bẹ̀ jẹ́ níhùn ni. Kò ń ṣe wípé kò kàn gbé ẹnu ẹ̀ kò kàn wá fi dá sí ọ̀rọ̀ lórí social media ní nǹkan tó mọ̀. Imagine. Hello sir. Hello sir. Bàbá o, ẹ pa gbogbo worldwide. Mo wà okay. Orí show lẹ wà sá o. Ẹ̀kú ètò. Yes sir. Jẹ́ kí n tètè sáré analyse mo rí pé àwọn ọmọ mi kò tí ì yé wọn dáadáa pé wọ́n rò pé bóyá à ń support Ensabod. Thank you sir. Kì í ṣe pé à ń support anybody. Bàbá wo ìgbà kan Ensabod àtòkété lọ́jọ́ ń ṣe àwa ń kó fún òkété la ní máìndì jù tá à ń ṣe show fún back to back. Kí dẹ̀ ló fà ní pé nígbà tá a rò pé kí gbogbo ẹ ti settle ìgbà ìlú ṣẹ̀ṣẹ̀ wá ń gbé wa lọ sí court ló ń gbé wa lọ sí ilé ẹjọ́ ló ń ṣe gbogbo ẹ̀ àwa ń bàjá ńgbà yẹn Ensabod ń support ẹ̀. Nígbà tó wá ṣe Ensabod náà rí pé ọmọ burúkú lòun support gbogbo èèyàn tó wà lẹ́yìn Ensabod ló gbàtọ̀ pátápátá ló ṣe rí pé àwọn rádaràda tó ń pera wọn ní aṣípa wọn ò lè ṣe show gbogbo gbẹnu dákẹ́ wọ́n gbẹnu rọ̀ bí ìgbà tí tókó bá rọ tí wọ́n lè ṣe nǹkan kan ó ti ra gbogbo wọn pátápátá. Now Ensabod ń bàjà àwa náà ń bàjà kì í ṣe pé à ń gag fight for the fact pé ó ti ṣe àwa sì ń ṣe show ló fún lọ ó ti ṣe Ensabod náà sí Ensabod náà ṣe show tó bá wá dé stage kan bóyá Ensabod ṣe show tó fi bá Dorcas wí àwa play ẹ̀ àwa fi polish show titi wa náà táwa náà bá ṣe show Ensabod bá rí point bẹ́ẹ̀ òun náà mú a fi ṣe show against ẹni tó ń bájà làwọn èèyàn máa fi wá rò pé àwọn dàbí pé wọ́n ń gang fight kì í ṣe pé wọ́n ń gang fight wọ́n ní common enemy ni ó yàtọ̀ sí pé èèyàn ń gang fight ó dẹ̀ yàtọ̀ sí pé à ń jà fẹ́ nìkan àwọn ò jà fún Ensabod èmi ò dẹ̀ rí pé Ensabod náà jà fún wa tó bá wo show tí ó ṣe lánàá nígbà tó débi kan ó ní pé ìyá àbèjì ó láwọn ọlọ́wọ́ síbí gbalé fún wọn ń tọ́jú ẹ̀ tó máa pé ẹni tí ò bá yé á rò pé bóyá Ensabod ń gang fight pẹ̀lú wa ní àbúfẹ́ máa gbé wa bọ́ra. ó ní tíjà bá dé ká gbà pé à ń ṣe fracas ó náà máa sọ tọrọ. Bẹ́ẹ̀ ni ṣé bí àlàtọ̀ ọ̀bọ̀ lẹ́nu ni. amúnú pọ́ìntì títí wa á fi pọ́líṣì statement tó fẹ́ gbé lẹ̀ nígbà tóun náà bá ṣe show fún Dorcas táwa náà bá rí pé nǹkan tí ìyá ìsàn bí àwa náà sáré sí kí ni àmú á fi pọ́líṣì statement táwa náà fẹ́ gbé lẹ̀ kì í ṣe pé bóyá à ń gang fight àbí bóyá à ń jà fún a ò jà fún mo fẹ́ kí mo kó yé mọ́ mi dáadáa ni wípé mo rí i pé wọ́n sọ pé à ń gbèjà anybody àwa fẹ́ kàn ti ní problem pẹ̀lú Dorcas ni a dẹ̀ ti ń bá pò kì í tẹ̀sọdún kan kì í ṣọdún méjì yìí ta ti ń bá pò lágbo lórí tìyá àbèjì pàápàá a sì ń bá pò lọ́wọ́ kó tó di pé Ensabod náà wípé gbogbo àwọn tó ń gbẹ́kẹ̀lé èmi ni kí náà pè ná woman nọ́ọ̀sì yìí tó lówó dáadọ́ yẹn Lorraine Martins ó ti fẹ́ gba Lorraine Martins mọ́ lọ́wọ́ tán ojú ẹ̀gọ́ tó láì pé gbogbo àwọn tó ń súnmọ́ òun ló fẹ́ gbà tán yìí lòun náà fi kẹ̀yìn sí tó wá pàjà ṣó ti yẹ tábà ń sọ pé à ń gbèjà Ensabod ṣé Ensabod náà ń gbèjà títí wa náà ni tó ráwà lákọ́kọ́ ń bá Dorcas jà tẹ́lẹ̀ ẹnìkan gbèjà ẹnìkan kan Dorcas
Dorcas lọ máa lè tó jẹ́ wípé ó ti ṣe gbogbo wa èèyàn ní gbé mi lọ sí kóòtù sí kí ló máa dọ̀rẹ́ mi láì ṣe pé bóyá ó tó bá èèyàn ní gbé píṣọ bàbá mi síta àtìyá mi síta pẹ̀lú àwọn ọmọ kó wá pé gbogbo tíìmù ẹgbẹ́ kan máa ṣépè fún kẹ wá sọ pé kí n lọ máa bónítọ̀ òun ṣe kò lè ṣeé ṣe èmi àti Dorcas mo dẹ̀ ti sọ tó máa ṣe tó bá lóun apologize pé n tóun ṣe yìí o èmi lè wá gẹ̀ẹ́lẹ̀ o àmọ́ láì ṣe yẹn èmi máa bàjá lọ ni èmi bàjá ní ẹ̀dọ́ ó ti ṣe Ẹsábọ̀dù náà ń bá títí ẹ̀jà lọ ní lórí ká máa purọ́ lóríṣiríṣi yìí bẹ́ẹ̀ ló tún fa gbogbo ẹ̀ so jẹ́ ká wá gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ká gbé ti àwọn oní-VN rádaràda yìí sórí ẹlòmíì àwọn náà bíi náà ló máa ń ṣe wọ́n àwọn náà bíi ló máa ń ṣe wọ́n gbogbo wa la mọ̀ pé ọmọ tó ń pè ní Dorcas yìí èṣù pálábá ni Bábìkẹ́ sọ pé wò lè bá ṣe mọ́ fún rẹ̀ ló rápáláwá Bábìkẹ́ nígbà tó yà bẹ́kẹ́ rí pé olórí burúkú lọ́mọ yìí ó ṣe kí ni ó sọgi fún ó lé yẹ̀yẹ́ ìdánù nígbà tí fracas kọ́kọ́ bẹ̀rẹ̀ mo sọ lánàá tẹ́ni tó bá gbọ́ ṣòmí dáadáa mo ní Àbíkẹ́ kó tó bá Ẹsábọ̀dù jà ó sọ statement kan ó ní ìyá yìí ó wà ní Dublin wọn ló ń bú mi mi ò dẹ̀ ṣẹ́ o àfẹn tó bá gbọ́ ohun tí mo sọ yìí 10 years ago ló sọ ẹlòmíì gan tẹ̀lé márùn tí kò sọ kò dárúkọ Ẹsábọ̀dù ó ní ìyá yẹn wà ní Dublin wọn ló ń bú mi ò dẹ̀ ṣẹ́ o kó tó wá di pé wọ́n wá bá Ẹsábọ̀dù jà náà nígbà tó máa bá Ẹsábọ̀dù jà ohun táwọn yẹn gbé dání ni pé ó ń bú ọ̀rẹ́ ẹ̀ ó bá yé ọ̀rẹ́ ẹ̀ jẹ́ sọmọ pé tí èèyàn bá fẹ́ bá yàn jà náà á ṣàmú pọ́ìntì kan dání ìyẹn ló máa rọrin mọ́ títí tá tóun ṣe ṣó ló fi di pé fracas yẹn di pé irú wa ògiri wa eléèdè ní pé àwọn tó wà ní Dublin wọn ò fẹ́ kàn gba ti Ẹsábọ̀dù torí ìyàwó alágbèrè tó ń ṣe púpọ̀ nú wọn ló ti àfẹ́ẹ̀tì tó ti yé tiẹ̀ pé ó tó àṣírí nígbà tí gbogbo ọ̀dẹ̀ríkẹ̀ náà ń bẹ̀rẹ̀ pé àwọn olè tó ló gbéná kojú ìyá yìí o nígbà tí ó wá ń ṣe ṣó léra sórí Ẹsábọ̀dù bàjẹ́ kínní kan best caller welcome sir Ẹsábọ̀dù bá ṣe ṣó fún ẹ tó bá dáhùn á ṣe ṣó débi pé ìyàn dáhùn á kọ ẹ níbi kankan tó máa jẹ́ pé ìwọ náà wà ní irọ́ ń gbọ́dọ̀ dáhùn lélẹ̀ òun ló ṣe Godfather òun ló ṣe èmi náà torí mo pẹpẹpẹpẹ irọ́ ẹ má bù màmá bí ẹni ẹgbẹ́ ń gbò ṣe ó ṣe nǹkan kan tó jẹ́ pé ara mi tèmi gan ọgbà pé irọ́ mo gbọ́dọ̀ jáde nígbà tó ti sọ fún Godfather pé bàbá ẹ máa jóná lọ́nà ọ̀run ni mo ti mọ̀ pé Godfather máa jáde Ọlọ́run mo ti mọ̀ pé Godfather gbọ́dọ̀ mo máa jáde fún yẹn so Àbíkẹ́ ò tètè jáde ipe jẹ́ kí n dá padà ó ṣàṣe ṣó títí débi pé ìkan wà tó ṣe tó jẹ́ pé Àbíkẹ́ wò pé mi ò lè mú ilé mọ́ra ó dẹ̀ pé ó ti jáde òun náà jáde àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ́pọ́tì wọn àwọn kan náà wọ́n wò pé òkè ìyá yìí àgbàlẹ̀ ohun tí àwọn kan fi sọ́pọ́tì Ẹsábọ̀dù ni pé kulẹ̀ wọ́n wò pé ọwọ́ ọmọdé yìí òun bú àgbàlagbà lẹ́nu mi fi sọ́pọ́tì Ẹsábọ̀dù gbà yẹn àwọn tó tún sọ́pọ́tì Àbíkẹ́ ni pé àwọn òyìnbó tí Ẹsábọ̀dù ti purọ́ mọ́ tó dé bóyá ó dẹ̀ purọ́ bóyá ó sòótọ́ pé ìyàwó alágbèrè nǹkan kan àtàwọn sọ pé láyé àwọn olè bá ṣe bí tíìmù ṣe fọ́ọ̀mù sí méjì ni ló fi jẹ́ pé tíìmù méjìlá nídìí èní lẹ́ni ṣòro àwọn kan di nation àwọn ẹ̀kọ́ ṣeré wá ni. tó yẹ so ibi tí Dorcas tóun ti wá rápálá wọlé àwọn kan ti rí pé eléyìí náà tún burú ó wà ní Snapchat ó ti ń ṣe.